A gbé ètò yìí kalẹ̀ láti iléeṣẹ́ Zamlash Television fún wa láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àṣà àti èdè Yorùbá. Ẹ máa bá wa kálọ. Yorùbá ni mí. Ó dá yín lójú? Oṣù ọ̀fun mi ni. Ká máa sọ pé tọ́jà bá tú àkú pàtẹ́pàtẹ́, kí ni pàtẹ́pàtẹ́? Pàtẹ́pàtẹ́. Àwọn ẹran ni. Brother, ṣé ọmọ Yorùbá ni? Yes, ọmọ Yorùbá ni. Ó dá yín lójú? Ó dá mi lójú dáadáa. Kí ni tí Yorùbá bá rọ pé tí ọjà bá tú àkú pàtẹ́pàtẹ́, kí ni pàtẹ́pàtẹ́? Pàtẹ́pàtẹ́ ni ẹni tó gbé ọjà wá láti ilé láti wá ta nínú ọjà yẹn. Ṣé Yorùbá ni ẹ́? I'm from Ondo State. Ó sì dá ọ lójú? Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní tí ọjà bá tú àkú pàtẹ́pàtẹ́. Àwọn òwò wà ní pàtẹ́pàtẹ́. Tẹ́ bá dọ́dọ̀ ní Ifẹ̀ lẹ máa mọ ogbò yẹn. Tẹ́ bá lẹ fẹ́ mọ̀ túmọ̀ pàtẹ́pàtẹ́ lẹ́kọ̀ọ́ àwọn alọ ọ̀pọ̀lọpọ̀ aṣú. So pàtẹ́pàtẹ́ orí ìta mẹ́ta ilé Ifẹ̀ lẹ. Kọ́pọ́. Yorùbá ni ọ́? Ọmọ Yorùbá dúdú Yorùbá. Ó sì dá ọ lójú? Ó dá mi lójú dáadáa. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n á ní bí ọjà bá tú àkú pàtẹ́pàtẹ́. Kí ni pàtẹ́pàtẹ́? Tí ọjà bá tú àkú pàtẹ́pàtẹ́, kí ni pàtẹ́pàtẹ́? Àwọn ènìyàn yín náà là ń jẹ́ pàtẹ́pàtẹ́. Orí ẹ̀yẹn wo bí coronavirus fi ń lọ sí COVID-19. Èèyàn ló ń bẹ lẹ́yìn ìdí o, èèyàn fi ń dérò. Tó bá sí ẹ̀rọ sí ọ̀nà. Ṣé Yorùbá ni? Yorùbá ni mí. Tó dá ọ lójú? Ó dá mi lójú pọ́nbélé. Ó dá ọ lójú tọkàntọkàn? Ọmọlẹ̀ Yorùbá gidi ni mí. Ẹ jọ̀wọ́, tí Yorùbá bá sọ wípé bí ọjà bá tú àkú pàtẹ́pàtẹ́, kí ni jẹ́ pàtẹ́pàtẹ́? Tí ọjà bá tú ó kù pàtẹ́pàtẹ́. Pàtẹ́pàtẹ́ túmọ̀ sí àwọn ohun tí a lò ní inú ọjà bíi káńtà, bíi àpótí, gbogbo ohun tí a lò kù tí a fi tú ní ọjà òun ni pàtẹ́pàtẹ́.